Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ bí a ṣe gbọ́ wọ́n ní àwọn ọmọ kábíyèsí Dr. Elizabeth Jackrish àti Princess Deola wọ́n ní wọ́n wá sí Royal Mansion láti wá bá kábíyèsí nítorí wípé kábíyèsí ò jẹun wípé blood pressure wọ́n dẹ̀ ń lọ sókè. Nǹkan tí a gbọ́ òun ni wípé ńgbà tí kábíyèsí dé láti Dubai wọ́n ní kábíyèsí ò lọ sí palace, wọ́n ní Royal Mansion ni wọ́n gbà lọ, ni wọ́n lọ ti ara wọn mọ́bẹ̀. Wọ́n ní wọn ò jẹun, wọ́n ní gbogbo oúnjẹ tán sè fún wọn wọ́n ní wọn ò jẹ. Wọ́n ní blood pressure wọn ń lọ sókè. Wọ́n náà bọ́ ṣe pé Dr. Elizabeth nìyẹn. Ẹ dẹ̀ mọ̀ pé Dr. Elizabeth ni personal doctor wọn. Dr. Elizabeth wọn ò lè sọ pé nítorí àwọn ń bínú àwọn kúrò nù palace àwọn ò ní wá attend sí kábíyèsí nítorí oath àwọn doctor ò ní pé life first. Ẹ̀yin èèyàn lé wọ́n ní ìgbà tí Dr. Elizabeth dẹ̀ bẹ̀rẹ̀ sí tọ́jú kábíyèsí náà rí pọ́n ronú ni wọ́n wá ránṣẹ́ pé Queen Naomi, wọ́n pe Queen Naomi lórí fóònù, wọ́n bẹ Queen Naomi. Wọ́n ní bí a ṣe gbọ́ o tó bá jẹ́ pé lóòótọ́ ò ní ọ̀rọ̀ yẹn. Wọ́n ní wọ́n pe Queen Naomi, wọ́n sọ fún Queen Naomi wípé kí wọ́n dáríjì kábíyèsí pé kábíyèsí ò jẹun, wípé kábíyèsí ń ronú. Nǹkan tá a gbọ́ nìyẹn. Ṣùgbọ́n wọ́n ní ìgbà tí wọ́n sọ̀rọ̀ passport fún àwọn ọmọ kábíyèsí Dr. Elizabeth Jackrish àti Princess Deola, wọ́n nínú bí wọn. Wọ́n ní wọ́n sọ̀rọ̀, wọ́n náà pé àǹtí ym àti r àti fashion wípé kí ló dé tó jẹ́ pé wọ́n fẹ́ pa kábíyèsí. Wọ́n ní kí ló dé tí wọ́n fi ọkàn kábíyèsí balẹ̀ wípé láti ìgbà tí àwọn ti mọ̀ wípé kábíyèsí fẹ́ wọn báyìí ní one problem and the other. Wípé kí ló dé, kí ni kábíyèsí ṣe fún wọn tí wọ́n fi ń ṣe báyìí. Wípé nǹkan tí wọ́n ń ṣe yìí wípé kò dáa rárá. Wípé nítorí pé kí ni wọ́n á fi lọ mú nǹkan tí ọkọ wọn fi pamọ́ tí wọ́n á lọ fi ránṣẹ́ sí ẹni tó ní. Wípé tí ò bá ń ṣe pé wọ́n fi ojú di kábíyèsí, wípé báwo ni wọ́n ṣe máa behave báyẹn. Wọ́n nínú bí Dr. Elizabeth go àti Princess Deola pé wọ́n bá wọn fa wàhálà gan pé tí nǹkan kan bá fi lè ṣe kábíyèsí bí a ṣe gbọ́ nìyẹn o, allegedly o, pé tí nǹkan kan bá fi lè ṣe kábíyèsí, ipe nǹkan tí àwọn máa fi ojú wọn rí, ipe àtìgbà tí kábíyèsí ti fẹ́ wọn ni wàhálà, ìdààmú, oríṣiríṣi nǹkan ló máa ṣe nínú palace kábíyèsí. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé lóòótọ́ àwọn olórí wọn fẹ́ kí Queen Naomi wá sí inú palace. Gbogbo nǹkan tí wọ́n ń ṣe nísìn wọ́n ń work hand in hand ni. Wọ́n ní àǹtí wa fashion náà ó ti join àǹtí wa wọ́n ló ti join àǹtí wa o àtàǹtí wa r. Wípé wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ ni. Wípé bí passport yẹn ṣe jáde ní inú palace kábíyèsí wọ́n ní kò ṣẹ̀yìn wọn. Recently la gbọ́ tí àǹtí wa fashion tó ń sọ wípé òun ò mọ nǹkan kan nípa passport, wípé kì í ṣe passport ló ń lọ mú, wípé ọ̀tọ̀ ni nǹkan tó ń lọ mú nínú chamber kábíyèsí, wípé òun lọ mú ìwé ni, wípé ìwé ilẹ̀ ló ń lọ mú. ẹ̀yin èèyàn ẹ gbà mí. Kí ló wá lọ sínú chamber kábíyèsí? Kí ló lọ ṣe níbẹ̀? Wọ́n ló lóun ò mọ nǹkan kan o, wípé kí kábíyèsí bí àǹtí wa àrò àti àǹtí wa wípé bóyá àwọn náà mọ nǹkan kan níbẹ̀ tí ò bá ń ṣe àfojúdi. Kí lẹ̀ ń wá lọ sí inú chamber ọkọ yín? Kí ló dé tẹ́ lọ ń tú ẹrù ọkọ yín? Kí ló lọ ṣe pẹ̀lú ìwé ilẹ̀? Ṣé wọ́n fún ẹ ní ìwé ilẹ̀ ni? Ìgbà kan tí ẹ la gbọ́ gist kan epo talẹ̀ kábíyèsí, mi ìmọ̀ bóyá òótọ́ ni nǹkan tá a gbọ́ ni o. Torí ẹ̀ ni mi fi gbé gist yẹn. Ẹ máa lọ ṣe nǹkan tí kábíyèsí ò fẹ́. Mo mọ̀ pé kábíyèsí a máa regret pé kí làwọn fẹ́ àwọn ìyàwó ìfún.
wọn ò fi ọkàn kábíyèsí balẹ̀ rárá. Ẹ wo ọjọ́ tí a gbọ́ pé Dr. Adeleke ń sọ pé gbogbo àwọn tí kábíyèsí fẹ́ jọ àwọn tó ti bímọ, àwọn tó yẹ pé wọ́n ti bímọ, wọ́n ti wà nílé ọkọ kan tẹ́lẹ̀ ní kábíyèsí lọ kó jọ sínú pálásì wọn. Kò tiẹ̀ wá ń ṣe pé ìkan àwa ń ka mẹ́rin, àǹtí wa r, àǹtí wa m, àǹtí wa r àti àǹtí wa fashion àti àǹtí wa church. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin ilé ọkọ náà wà kó tó di pé kábíyèsí fẹ́ wọn. Báwo ni ìwà wọn ṣe fẹ́ yàtọ̀? Ẹ sọ fún mi. Báwo ni ìwà wọn ṣe fẹ́ yàtọ̀? Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré o. Àfi kí a máa gbàdúrà fún bàbá Erin ńlá wípé nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí, kí Ọlọ́run Elédùmarè kí ó wà pẹ̀lú gbogbo ìwà tí àwọn olórí ń wù yìí, wípé kí Ọlọ́run Elédùmarè kí ó ṣàánú fún wọn, kí ó gba àkóso, kí ó dúró tì wọ́n, wípé kí Ọlọ́run Elédùmarè kí ó jẹ́ kí ọ̀rọ̀ tó wà láàrin àwọn àti Queen Naomi yìí kó jẹ́ kí wọ́n rí yanjú. Àfi kí Ọlọ́run Elédùmarè kó ṣe fún bàbá wa. Ẹ̀yin èèyàn lé, kò jẹ́ bó ṣe jẹ́, nítorí pé kábíyèsí dẹ̀ fẹ́ yín kí kábíyèsí má nísinmi nínú pálásì wọn. Bọ́tẹ̀ ṣe wá sọ wọ́n ní àwọn àǹtí wa yìí, wọ́n ní ṣe náà ń jà wípé nǹkan tí wọ́n bá fún Dadé ní káwò àwọn náà fẹ́, kábíyèsí máa fáwọn náà ní gbogbo nǹkan tó bá. Kí lẹ mí? Ṣé èèyàn ń bímọ fún ni ìyẹn wá ní kéèyàn fún ọmọ yẹn ní nǹkan? Tí kábíyèsí bá fẹ́ fún ọmọ yín ní nǹkan, ẹ̀yin kọ́ lẹ máa sọ náà, ṣé bọ́mọ wọn ni? Ẹ lè máa jà nítorí pé kábíyèsí fún Tadé ní káwò ní nǹkan. Ẹ lè máa jà. Tí kábíyèsí bá feel pé àwọn fẹ́ fún àwọn ọmọ tẹ́ bí ní anything, wọ́n á fún wọn. Ẹ̀yin kọ́ lẹ máa pàṣẹ fún kábíyèsí. Ẹ̀yin kọ́. Ẹ̀yin èèyàn lé, kò jẹ́ bó ṣe jẹ́ bí a ṣe gbọ́ nìyẹn o. Tán láwọn ọmọ kábíyèsí Dr. Elizabeth Jacquish àti Princess Diola wọ́n bá àwọn àǹtí wa yìí, wọ́n bá wọn fa wàhálà o. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn ọmọ kábíyèsí wọn ò fi ọ̀rọ̀ kábíyèsí ṣeré. Wọ́n nífẹ̀ẹ́ kábíyèsí gan-an ni. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi. Ní orí ìkànnì yìí, à ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A tún sọ fún àǹfààní àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé, ẹ subscribe kẹ́dẹ̀ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. À ń ṣe advert lórí ìkànnì yẹn, kàn sí wa ní masholagistv@gmail.com. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.